mama mega 99. Orin mama ó jẹ́ kó yé mi wípé kó máa lọ bẹ́ẹ̀. Ẹ̀yin ọba ògo. Òun ni Ọlọ́run. Ẹ̀yin ọba ògo. Òun ni Ọlọ́run. Fífún iṣẹ́ ìyanu rẹ̀ tí ó sì bí ọ. Ó wá pẹ́ láwọn ètò mímọ́ Ọlọ́run. Kí lẹ wí? Ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru. Màmí Bọ́lá rẹ̀ o. Ẹ̀yin áńgẹ́lì mímọ́ dúró wúrà. Sọ̀rọ̀ sókè. Kí gbogbo yín júbà tẹ̀ wò ojú rẹ̀. Màmí Bọ́lá rẹ̀ o. Kí gbogbo jọba rẹ̀ sáyé sí. Màmá mega 99 ló wí pé Iṣẹ́ rẹ̀ yóò máa yìn. Iṣẹ́ rẹ̀ yóò máa yìn. Ìyìn wá ọmọ mi. Mọ́mí. Màmí Bọ́lá rẹ̀ o. Akọrin bí ẹni jiyọ̀, akọrin bí ẹni láyìn. Màmá mega 99 láti kékeré. Àti kékeré ni mo ti ń gbọ́ Bọ́lá rẹ̀. Mo tún wá dàgbà tán, mo tún ń gbọ́ Bọ́lá rẹ̀ o. Orin ọ̀fẹ́ Ọlọ́run ni mọ́mí máa dá kọjọ́kọjọ́ òire. Sórí wípé, mọ́mí, sórí wípé, ẹnìkan bẹ́ẹ̀ tó fẹ́ràn ẹ̀ á ó bẹ́ẹ̀. Ògo Ọlọ́run lélẹ́yìn. Ògo Ọlọ́run kì í kú, kì í ṣá, kì í tí. Ìfẹ́ rẹ̀ ju tí yé kan lọ. Ọlọ́run Bọ́lá rẹ̀ o. Ọ̀rẹ́ ayé kan wá sílẹ̀. Onídùn alálẹ̀ kóró. Ṣùgbọ́n lẹ́yìn ìfọ́ni. Bí mo ṣe débi, màmá ti súre fún mi o. Mọ́mí kì í ṣe tẹnu mo kọ̀ǹfàmù. Òjíṣẹ́ Ọlọ́run ni ẹ̀mí Ọlọ́run bẹ lára yín. Bẹ́ẹ̀ ṣe gbọ́ wọ́n lé mi o. Ẹ̀mí bá lé mi o. Mo rí àmì Ọlọ́run lára yín. Orin kan ni mo gbọ́ ló yà mí lẹ́nu. Mi ò mọ orin yẹn kọ dáadáa nínú orin yìí ni o. Ẹ̀rù bà mí nígbà tí mo gbórin yẹn. Ìgbẹ̀yìn ni mo rò tí mo fi tàn án wá. Bàbá mi mọ́ mo bẹ̀ ọ́ jẹ́ kí ìgbẹ̀yìn mi dára. Ìgbẹ̀yìn ni mo rò tí mo fi tàn án wá. Bàbá mi mọ́ mo bẹ̀ ọ́ jẹ́ kí ìgbẹ̀yìn. Àní mọ́mì Jésù mi. Bọ́lá rẹ̀. Ìjẹ̀ṣà ṣeré onílẹ̀ òbí. Ọmọ lóbì tiriwọ́wọ́ tiriwọ́wọ́, ọmọ lóbì tiriwọ́wọ́ tiriwọ́wọ́. Èyí tó fẹ́ ni àwọ̀ sàpò ẹni. Ọwọ́ abá Kenny Jones Táyé àti Kẹ́hìndé. Ọláìwọ̀ Ọlájọ́ yé mo bá ròde o. Ire. Ìgbà tí mo rẹ̀ kọ́ ni mo dálejò. Mọ́mí. Ìgbà tí mo rẹ̀ kọ́ ni mo dálejò. Ọjọ́ mo bá wọn dé Jẹ̀ṣà, mo donílé o. Ọjọ́ mo bá wọn dé Jẹ̀ṣà, ló donílé o. Ìwọ lọmọ wa gbókun o. Mọ́mí, mo lè sọ nípa Ìjẹ̀ṣà. Ṣé kí n wí o? Mo lè sọ nípa Ìjẹ̀ṣà. Ṣé kí n wí? Mama mega 99, ohun abá Kenny Jones àti Táyé jó. Ó ní mo lè sọ nípa Ìjẹ̀ṣà. Ṣé kí n wí o? Mo lè sọ nípa Ìjẹ̀ṣà. Ṣé
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.